kọ́lọ̀ wọn ṣàánú wa. now gbogbo bail condition pátápátá láti mìtì. Kí ló tún dáwọn èèyàn wá dúró sílùú Àbújá? Lady K Omíyalé Táíwò àti àwọn 9 tó kù kí ni tó tún dá wọn dúró sílùú Àbújá? Ẹni amóríwá àti móríwá, ẹni amọ́rùnwá àti fírẹ̀, ẹni amápáká mẹ́sẹ̀wá àti kó gbogbo ẹ̀ lẹ̀. Asáfẹ́ tẹ́yìn lọ́rùn àti ti tẹ́yìn lọ́rùn. Kí ló tún dáwọn èèyàn wá dúró? Ó yẹ kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, gbogbo ẹ̀yin olóye, gbogbo ẹ̀yin onímọ̀, gbogbo ẹ̀yin ọ̀mọ̀wé ẹ bá a béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà pé kí ló tún dáwọn èèyàn wá dúró. Ẹni kí wọ́n lọ mú ṣọtí méjì wá àti mú wọn kalẹ̀. Gbogbo ohun tẹ́ ẹ fẹ́ pátá láti pòdúsì. Kí ló tún dáwọn èèyàn wá dúró láti August 4 tí wọ́n ti fún wọn ní bail. Òní lọ́jọ́ 21 oṣù kẹjọ ọdún 2021, that is oṣù kan àti ọjọ́ 21 táwọn èèyàn wá ti wà nílùú Àbújá níbi tí wọ́n wà ń. Ọ̀pẹ̀kẹ̀ tó fún wọn bẹ́ẹ̀lì ẹ tún ti fún wọn bẹ́ẹ̀lì. Ìgbà tẹ́ fún wọn bẹ́ẹ̀lì tán náà ni ejò ń kówó mì, náà lọ̀bọ ń gbówó jẹ, náà ni adájọ́ láǹfààní àti lọ sókè òkun. Wọ́n ti ẹ̀kọ́ sọ pé wọ́n jẹ́ adájọ́ gbé ni. Lóòótọ́ wọ́n ti jáde wọ́n ní wọn ò jẹ́ adájọ́ gbé. Wọ́n náà lọ fún sẹ́mínà kan ni kí wọ́n sì tó dé yóò tó ọ̀sẹ̀ tí ń bọ̀. Okay, on his behalf ń kọ́ṣẹ́kọ̀ṣẹ́ lòmíì tó lè sáìn ni wọ́n lẹ́lòmíì ń bẹ. Dẹ́n kí ló tó wá dá ẹni yẹn dúró? Why tí wọ́n fi ń procrastinate? Àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ ní procrastination is the thief of time. Ìfifalẹ̀ oúnjẹ àkókò gbé mọ́ni lọ́wọ́ ni. Àwọn èèyàn tó wà ní àtìmọ́lé ọ̀pọ̀ nínú wọn ń ṣàìsàn. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí wọ́n láǹfààní láti jáde láti wá tọ́jú ara wọn. Ní táwọn DSS ń gbìyànjú àti ṣe náà ni pé wọ́n fẹ́ ṣètọ́jú wọn for another 14 days. Ṣé kò tún tí ìwájú 14 days tí wọ́n béèrè gan lọ? Òfin ọ̀fààyè rẹ̀ lẹ̀. Ṣé wọn ò tí ì wá gbà báyìí? Nígbà tí ilé ẹjọ́ ń fa nǹkan tí oògùn tí wọ́n ń fàágùn. Ìjọba Nàìjíríà lè dáríjì àwọn onísùnmọ̀mí, àwọn Boko Haram tí wọ́n ti gbẹ̀mí ọ̀pọ̀ èèyàn. Ìjọba Nàìjíríà lè slot wọn sínú iṣẹ́ ológun. Ṣùgbọ́n àwa tí wàá ń jàjà ń gbára béèrè fún ẹ̀tọ́ wa àfẹ́ sí lórílẹ̀‐èdè yìí mọ́. Ìjọba lè tì wá mọ́lé, wọ́n lè mọ́ lé wa káàkiri. Wọ́n lè fún wa ní bẹ́ẹ̀lì kí wọ́n má jẹ́ kí bẹ́ẹ̀lì ọ̀hún wúlò fún wa láàkó tí yóò wúlò tó yẹ kó wúlò fún wa. Irú orílẹ̀-èdè wo la ti bára wa? Ìbéèrè mi ni wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ẹ bá wa béèrè pé kí ló ń dá Lady K Omíyalé àtàwọn tó kù kí ni ń dá wọn dúró sí àgọ́ DSS. Wọ́n ní wọ́n máa pàṣẹ fájọ DSS pé kí wọ́n rìlíìsì wọn. Ta ni ó pàṣẹ? Aago mélòó ni wọ́n fẹ́ pàṣẹ? Ìgbà mélòó ni ìgbà wo náà tó fẹ́ pàṣẹ ọ̀hún? Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn. Bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀bẹ̀ lábòsíkà tó ọ̀gá Màlàmí ẹlẹ́mọ̀tẹ́lẹ̀ṣẹ̀ ti mọ̀ báyìí tó ṣáǹsà ọ̀gá DSS ẹ dákun torí Ọlọ́run àwọn èèyàn wa tí wọ́n ń bẹ́ẹ̀ ẹ̀yin náà bímọ tí ẹ sì níyàwó ẹ lábúrò ẹlẹ́gbọ́n o. Ilé ẹjọ́ orílẹ̀-èdè yìí ṣe ní ká ní ìgbọ́kànlé nínú yín, ṣé ká fọkàn tán yín, ṣé ká nígbàgbọ́ pé ìdájọ́ òdodo ń bẹ. Ṣé báyìí ni yóò ṣe máa lọ ká gbàgbé bárakú la ṣe ewúrẹ́ àbí ọ̀nà àbáyọ ń bẹ. Nàìjíríà yìí ti di nǹkan míì. Yorùbá nation là ń fẹ́ o. Yorùbá nation lórílẹ̀‐èdè wa. Yorùbá nation òmìnira dé ẹ̀yà lọ. Nàìjíríà
nàìjíríà orílẹ̀-èdè wọn ìlú nàìjíríà o ògo rẹ̀ àdá ẹwà rẹ̀ àdá o níwájú ènìyàn gbogbo ìran nàìjíríà o kí ni ká ti sọ òní ilé ọlá ọmọ ẹlẹ́ran ò rẹ́ran jẹ ọmọ aláṣọ òun àkísà o ẹwọ ọmọ ọba òlóko ẹrú lórílẹ̀‐èdè nàìjíríà o kò sówó lóde nǹkan wọn tọmọdé tàgbà ń pariwo bẹ́ẹ̀ làwọn olórí ìwà wọn ń pariwo ìgbà ọ̀tun ni wọ́n ń pariwo ìgbà ọ̀tun ni ògo rẹ̀ àdá ẹwà rẹ̀ àdá o níwájú ènìyàn gbogbo ìlú nàìjíríà o. ló fi ìyà jẹjọ mo máa ń ké pé kí yorùbá wà ní rẹpọ̀ àìkọ́wọ́ rí ejò ló fi ìyà jẹ wọ́n. àkàndá mo ní mo lẹ́rọ̀ lórí àwọn bloggers mo ní bloggers àbí agitators versus bloggers mò ń bọ̀ mo níṣẹ́ pàtàkì tí mo tún fẹ́ jẹ́ fún ẹforíjì mi o. kí gbogbo ojú tó ń wò mí nílé pé ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ̀ sì fi ń gbọ́ wá ò ní di o orúkọ tèmi kò yí padà o Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú mo tún ti dé bí ìṣe wa nítorí pé ìlera yín òun ló jẹ wá lógún ní ilé iṣẹ́ wa ní ilé iṣẹ́ ibi tí a ti ń fi ewé àti egbò gbé egbògi oríṣiríṣi jáde ní ọ̀nà ti ìgbàlódé tó sì ń ṣe bẹ̀bẹ̀ lágọ̀ọ́ ara bíi ti àtijọ́ gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro tó ní kùdìẹ̀kudiẹ bíi àwọn ọkùnrin tó ti lé lọ́mọ 40 ọdún ṣùgbọ́n tó wá ní ìṣòro àti tọ̀ ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ dáadáa wọ́n lọ máa fún ní rọ́bà ni ẹlòmíì tó bá fẹ́ tọ̀ ó máa ró ó máa tá ẹlòmíì tó bá ti ń tọ̀tọ̀ ilé ìjà máa bá jáde àmì prostate cancer nìyẹn ẹ jáde ìmí ìsìrè ó lè jẹ́ prostate enlargement lásán ni ìmí tó bá ti múyàn ẹni yẹn lè máa tọ̀ léra ẹlòmíì lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì bó dẹ̀ ṣe ń tọ̀ yìí ló máa dàbí pé ó ti ṣẹ́kù sí nínú ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ oríṣiríṣi ìṣòro ló lè mú dání ẹ kàn sí iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tá a fi síta fún yín láìpẹ́ bákan náà ni tí àìsàn yìí wá lè ṣe obìnrin o tóbìnrin bá ní infection lọ́jọ́ pípẹ́ ó lè fà á kóbìnrin yẹn máa tọ̀ léra wọn àbí kó tó débi tó máa tọ̀ sí kítọ̀ ti fẹ́ máa jábọ́ infection lọ́jọ́ tó ti pẹ́ lè fà á urinary tract infection ó lè fà á oríṣiríṣi ìṣòro ló lè fà kéèyàn máa tọ̀ púpọ̀ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ tàbí diabetes mellitus tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà òun gangan náà lè fà kéèyàn máa tọ̀ púpọ̀ jù so téèyàn bá ti ní ìṣòro ìtọ̀ púpọ̀ jù ẹ jẹ́ kí wọ́n kàn sí wa ẹlòmíì bladder weakness lóní tó fi ń tọ̀ púpọ̀ jù ẹni ìṣòro tẹ́ ẹ bá ní tó jẹ mọ́ ìtọ̀ púpọ̀ jù Ọlọ́run ti fi last bus stop yín sí lórí ẹ̀ sọ́dọ̀ Godwem ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ní arthritis mo máa ń tẹnu mọ́ gbogbo gbà nítorí pé ara yìí kò ṣeé dúró wò kò dẹ̀ ṣeé ṣe kó má wà ní ìlera pípé torí ìdí èyí pé mo ní bàdí ríro orúnkún wíwú ẹsẹ̀ wíwú ẹsẹ̀ títa ẹlòmíì tó bá dúró bá ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì gbogbo ẹsẹ̀ máa ta ni ẹlòmíì gbogbo ara máa ta ni ẹlòmíì ẹsẹ̀ àkútà ìta ìbí ìgbà tí kò sẹ́jẹ̀ ń bẹ̀ ẹlòmíì tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí gbogbo àtẹ́lẹsẹ̀ máa kán ni láàárọ̀ kùtùkùtù kó tó lè dìde rìn ẹlòmíì ọrùn ẹsẹ̀ ló máa ń wú ó ṣeéṣe kó jẹ́ rheumatoid arthritis lẹ́yìn ní ó ṣeéṣe kó jẹ́ osteoarthritis lẹ́yìn ní èyíkéyìí tí ìbàjẹ́ òun ló máa fi hàn irú egbògi tá àkójọ tá nìkẹ́ra láti iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú pákéjì lògùn ti wà ní iléeṣẹ́ wa pákéjì ògùn wa ó dìpẹ́ǹd lé irú ìṣòro téèyàn bá ní la máa fi ní pákéjì ni ó tọ́ sí pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo àwọn tó dẹ̀ ti ń lò náà lọ ti ń jẹ́rìí sí agbára Ọlọ́run tí yín náà níṣòro ṣe o ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080 330 3477 080 330 3477 òun náà ní nọ́mbà WhatsApp mi ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp máa dá yín lóhùn pẹ̀lú ògo Ọlọ́run tàbí kẹ́ pè mí lórí nọ́mbà yẹn fún ìbéèrè ohunkóhun tó lè máa dà yín láàmú lágbára lórí gbogbo àwọn tá a mẹ́nubà àti èyí tí a máa mẹ́nubà lọ́jọ́ míì bákan náà ni ìṣòro ọkùnrin àìlèṣe déédéé ọmọkùnrin ìṣòro yìí ó máa ń túlé ká ni àìlèṣe déédéé ọmọkùnrin yìí ó póríṣi mẹ́ta ẹlòmíì ó ṣeéṣe kó jẹ́ jẹ̀dí ni o ẹlòmíì weak erection yẹn gbámgbámú ni o ẹlòmíì premature ejaculation ni o tó jẹ́ pé tó bá ti súnmọ́ra kò nílò ìṣẹ́jú kan á ti dà ojú ẹ̀ ò da ẹ jẹ́ kí irú wọn náà lo àǹfààní àsìkò yìí wọ́n kàn sí iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú
kí wọ́n rí bó ṣe ń lọ kí wọ́n gbọ́ṣẹ́ ẹ̀wò àwọn náà á lè mọ̀ pé oyin mọ̀mọ́ ni bó bá mu bóyá mo ti dàgbà kò kàn nítorí pé àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n máa ń dàgbà darúgbó wọn yìí tún máa fẹ́ àwọn àdẹ̀yìn máa bímọ nítorí ìdí èyí àwọn egbòogi táwọn bàbá wa ń lò láyé àtijọ́ yẹn òun náà la gbé kalẹ̀ ní ọ̀nà tìgbàlódé tó sì ń ṣe bẹbẹ lágọ̀ọ́ ara kò síbi tẹ́ wà tá a lè pákéjì ẹrù yín ránṣẹ́ sí kò síbikíbi ní gbogbo ẹrù yẹn lè dé ẹ ṣe àkànṣe iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ń ṣe 080-330-34777 080-330-34777 ẹlòmíì dẹ̀rẹ̀ ìṣòro tó ní hepatitis ni èyí tá à ń pè lóru inú ẹ̀dọ̀ tó bá ti wá ní inú lè máa dùn inú yìí lè máa wú inú ẹ̀wọ̀ lè máa ní kójú ẹ̀ yẹ́lò kọ́wọ́ ẹ̀ yẹ́lò tó bá ti ń pẹ́ inflammation of the liver ni òru inú ẹ̀dọ̀ ni tó bá ti ń pẹ́ ó lè ṣe àkóbá fún liver kó di ìṣòro kí wá ṣòun nìkan ló lè jẹ́ ìṣòro tí liver lè ní liver cirrhosis wà ara ìṣòro liver náà ni jaundice wà ara ìṣòro liver náà ni so ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ohun tẹ́ ẹ bá nílò kájọ jíròrò lórí ẹ̀ ṣẹ́rẹ́ arthritis tí mo sọ tó lè máa fà kí bàdí máa dun ni kí àti dìde nàró kó máa di wàhálà àti gùnkè kó dogun kẹsẹ̀ máa roni ẹlòmíì ọmọ ọwọ́ ẹ̀ báyìí á máa kọ́ á máa wú àgàgà ń gbò òtútù ẹlòmíì ọmọ ẹsẹ̀ ẹlòmíì ó ṣeéṣe kó jẹ́ gáùtù lónìí gbogbo ìṣòro yòówù tó jẹ mọ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ká gbà yín mọ̀ràn kẹ́ẹ̀dẹ̀ ra àwọn egbògi wa tá a ti pákéjì lọ́nà tìgbàlódé tó ti ń ṣe bẹ̀bẹ̀ lágọ̀ọ́ ara ẹ bọ̀ pé àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n á rìnrìn àìmọye máìlì wọn ò ní kígbe orí wọn ò ní kígbe èjìká wọn ò ní kígbe orúnkún wọn ò ní kígbe ẹsẹ̀ ẹ lo àǹfààní yìí ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ mo ti máa ń sọ fún yín pé iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú last bus stop yìí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí ni 080-330-34777 080-330-34777 nọ́mbà mi kejì ní 090-60-70-80-29 090-60-70-80-29 ṣùgbọ́n 080-330-34777 òun ni mo fi ṣe WhatsApp òun náà ẹ lè pè mí sórí ẹ̀ àlàáfíà ara ó máa jẹ́ o a ò ní fàìsàn ló gbà o àlàáfíà lójú o. ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi o àfojúdi o rẹ̀ nìyàn sílẹ̀. ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi o àfojúdi o rẹ̀ nìyàn sílẹ̀. ọmọdé tí ó dàgbà kò ní gbarúgbó ní pọ̀pá. ilé túmọ̀ sí wípé ọmọ tí ó bá dàgbà kò gbọ́dọ̀ máa rí àgbà fún ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi àfojúdi àmọ́ rẹ̀ yàn lẹ̀ o. ẹ má ṣàfojúdi o àfojúdi o. my dear brothers and sisters mọ rẹ́rìn ní ìgbà gbogbo ìfajúra mọ́ ilé ìbùkún sá. ẹlòmíà ni mo pàtẹ látàárọ̀ ń ọ̀rẹ́ nìkan kan ya wájú mi ojú rẹ̀ lè mọ́ fani mọ́ràsì ojú rẹ̀ lè mọ́ fani mọ́ra ni mò ń wé ò bá lọ wọ́n bọ̀ wọ́n lójú ní pinni káyalé. ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàndọ̀rà Awikonko pé káàbọ̀ padà sórí ètò. ẹ má ṣàfojúdi o àfojúdi o rẹ̀ nìyẹn sílẹ̀.
ti gbọ́ wípé wọ́n ní fọ́ọ̀mù kan ti jáde tí wọ́n fẹ́ kí àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ọmọ fíìlì káwọn ọmọ Yorùbá ọmọ fíìlì. kí ló ṣe fún wọn. fọ́ọ̀mù tí wọ́n fi jẹ ògo jẹ kádàrá wọn. tó lè fọwọ́ lẹ́rán kó máa wù. fọ́ọ̀mù tí wọ́n fi deny Yorùbá nation. my dear brothers and sisters bó bá tọwọ́ bọrú ìwé bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la rẹ lọ fẹ́ rún lẹ́nu gbogbo tó yẹ kó jẹ́ láyé náà lọ fẹ́ jẹ nísìn. omi lọ sàkóso. wọ́n ní kẹ́ ẹ máa fíìlì ẹ̀ kẹ́ ẹ máa fa àdírẹ́sì yín bẹ̀ kẹ́ ẹ máa fi BVN yín bẹ̀ kẹ́ ẹ máa fa ká nọ́mbà yín bẹ̀. omi lọ sàkóso. òótọ́ ni wọ́n sanwó fún yín owó tí wọ́n san fún yín ọjọ́ mélòó ló fi ná ṣé yóò gbọ́ bùkátà ilé ayé rẹ mo ní kí n dọ́gbọ́n béèrè lọ́wọ́ rẹ ni o. èlò sí omi pé lágbègbà òwò. fọ́ọ̀mù ọ̀hún ti wà ní circulation mo kàn fẹ́ brief ẹ̀ lónìí ni wọ́n padà wọnú ẹ̀ létà torí pé mo lálejò ní àyín pápápá ni wọ́n ṣe kí n tó wọnú ètò gan ní sàn-án. àlejò tẹ́tí mọ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n rìtìrìtì tí ń ṣẹlẹ̀ náà lọ́fàá tó fi jẹ́ wípé iṣẹ́ sọmọnù bí òkò. àwa sọnù gbábi kan jẹ́ káwọn àlejò wọ́n láǹfààní láti wá wa wá. ṣé ò ráyé lóde náà. ẹ má bọ̀ sá. nínú àníyàn wa ni pé ká ṣe bí ọmọ ṣe bí mọ́ ká ṣe bàjẹ́ ó sinmi ìbàjẹ́ bọ̀tì. àdámọ́ ni wà gbémọ́lẹ̀bùn ọlọ́run ọba ti dá wọn bẹ́ẹ̀ wọn ò lè kúrò níbi ṣíṣe ìwà abanijẹ́. yóò bá ní ọjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ ọjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ la ó bá ọjọ́ kan lẹ̀ òun okú ọ̀fọ̀ wọn alábanijẹ́ kú ọ̀fọ̀. ẹ tún káàbọ̀ sórí ètò yìí ọba ìṣègùn ẹ̀ka alẹ́ ẹ̀kú dédé àkókò yìí. ẹ ṣeun bàbá ẹ kú iṣẹ́ ìlú. iṣẹ́ ìlú rẹ o. ọlọ́run á máa ràn yín lọ́wọ́. mo mọ̀ pé yín náà ń fi ọkàn bá rìtìrìtì tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí lọ. àwọn èèyàn wa ń bẹ nílùú Àbújá. ọmọ àlè èèyàn ló máa sọ wípé kò kan òun. bẹ́ẹ̀ni. ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa sọ wípé kò kan òun. ṣùgbọ́n ìgbàgbọ́ ti tèmi tí mo mọ̀ pẹ̀lú àwọn onílẹ̀ pẹ̀lú Ọlọ́run tó dá ayé àti ọ̀run ni wípé àṣeyè lálákan máa ń ṣepo. bẹ́ẹ̀ni. ìgire la máa fi ti ẹ̀yìn èkùn. àmín lórí ètò yìí. àmín àṣẹ. bẹ́ẹ̀ni. mo fẹ́ lè sọ wípé láti ìgbà tí àwọn DSS ti wọlé olóyè Sunday Igboho before then láti láǹfààní àti wá sórí ètò yìí gbẹ̀yìn lágbára Ọlọ́run ibi tá a fẹ́ kó igi owó sí náà ni yóò padà wó sí. gbogbo àgbáyé gbogbo àjọ àgbáyé ti rí pé olóyè Sunday Adéyẹmọ Igboho kì í sọ̀daràn ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni ìfẹ́ ìlú ẹ̀ lóní àti pàápàá torí pé wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ òun náà ni ó jẹ́ kí ó fara ṣoko ta nígbàgbọ́ wípé lágbára Ọlọ́run láyọ̀ àti àlàáfíà náà lólóyè Sunday Adéyẹmọ Igboho tí ó jáde níbi tó wà ọ̀tá pọ̀ fún wa ṣùgbọ́n ààrẹ yẹn ọ̀tá àborí ọ̀tá ààrẹ yẹn òdì lágbára Ọlọ́run nílẹ̀ Yorùbá especially àwọn agitators àwọn olóṣèlú ti gbá àwọn èèyàn kan dìde sí wa kí n tó sọ̀rọ̀ nípa eléyìí mo fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa ìṣẹ̀ṣe tí ẹ̀yin gbé lọ́wọ́ a ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa ewé sẹ́yìn a ti sọ̀rọ̀ nípa egbò sẹ́yìn ṣùgbọ́n màmá gbọ́rọ̀ kan àbí àmọ́ àwọn kan tí wọ́n ń pè ní lẹ́kulẹ́já. bẹ́ẹ̀ ni bàbá. àwọn lẹ́kulẹ́já yìí. àwọn tó jẹ́ bí àwọn ọlọ́jà táwa máa ń rajà lọ́wọ́ wọn ni. àwọn tí wọ́n ń ta páàtì kì í ṣe páàtì èèyàn ni wọ́n ń ta o. rárá o ẹyà láyà bí ẹyẹ. páàtì tí wọ́n ń ta ẹ̀hìn lẹ́kulẹ́já bẹ́ẹ̀ bá fẹ́ rorí eku ẹ̀ wà débẹ̀ bẹ́ẹ̀ fẹ́ rí ra rán mọ́ lọ́jà
kó lọ rorí ọ̀ka oníná wá ìtú méje àbèrè méje wọ́n wá gun pọ̀ wọ́n gun mọ́sẹ̀ dúdú wọ́n wá gbé fún pàdí yẹn pàdí ọ̀dẹ̀ ẹ̀sìn òsìkàmọ́ o nǹkan kò ní ká. now àwọn lẹ́kùlẹ́jà yìí wọ́n á máa ta ẹyẹ wọ́n á máa ta ìyẹ́ ẹyẹ. now mo ti ní lọ́kàn wípé wọ́n béèrè nípa ẹyẹ kan tàbí méjì lọ́wọ́ yín káwò kí ni àwọn nǹkan tí àwọn ẹyẹ yìí náà ní í ṣe nínú ìṣẹ̀ǹbáyé nínú lílo tewétegbò nínú nǹkan tiwa tó jẹ́ tiwa. wọ́n á máa pe ẹyẹ kan ní ẹyẹ ọ̀tàtà bákan náà ni wọ́n á máa pe ẹyẹ kan ní ẹyẹ agbé. mò ń gbọ́ yín. ẹ ṣeun bàbá ẹ ṣeun àkọ́kọ́ náà mo ṣèbà ọlọ́run tó dá ayé àti ọ̀run mo kí gbogbo ládéládé mo kí gbogbo lóyè lóyè mo ṣèbà ọkùnrin mo ṣèbà obìnrin mo kí gbogbo oṣó ìlú yìí mo kí gbogbo àjẹ́ ìlú yìí mo kí gbogbo èmèrè ìlú yìí o mo ṣèbà o èmi ọmọ yín ẹ̀gbọ́n yín àbúrò yín bàbá yín ọba ìṣègùn náà ni o ọdún ni mímí ò kì í ṣe àìmọ̀ fún olóko ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ gbogbo bí mo ṣe ń tó tí wọ́n bá mi ń tó gbogbo ilé tí mo ń dè wọ́n bá mi ń dè gbogbo ilé tí mo tú wọ́n bá mi ń tú. Bàbá kí n má dé ìrànpẹ́nu ẹ béèrè nípa ẹyẹ ọ̀tàtà tá a bá wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ló máa ń sọ wọ́n á ní ọ̀tàtà lọ́kọ́kọ́ ń tà kẹyẹ oko gbogbo tó tà wọ́n ní ibi tí ọ̀gbẹ́gbẹ́ bá dá ọjà títí ẹ̀ sí ní gbogbo ẹyẹ oko tí ń bá ná. Bàbá ẹyẹ ọ̀tàtà yìí ó wúlò fún ìṣẹ̀ṣe ní ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí òye yé nínú ìlànà ìṣẹ̀ṣe yìí náà tí àwọn náà máa fi ètò bá wa lọ. Tí a bá rí ẹyẹ ọ̀tàtà yìí tí a bá rí ẹyẹ agbé àwọn Yorùbá máa ń sọ pé agbé ló máa ń gbére pàdé olókun wọ́n ní àlùkò ló ń gbére pàdé ọlọ́ṣà. Bàbá èmi sọ ní àṣálẹ́ yìí èmi gẹ́gẹ́ bí ọba ìṣègùn àràbà ògbóni àgbáyé láti èní lọ bàbá agbé ò ní gbére pàdé olókun o ọ̀dọ̀ àwa ni kó máa gbére wá sí ọ̀dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá ní àṣálẹ́ ní agbé á máa gbére wá sí o àlùkò tó máa ń gbére pàdé ọlọ́ṣà kò ní gbé pàdé ọlọ́ṣà ọ̀dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wo prógámù ní àṣálẹ́ yìí àti àwa ni ó mọ gbére wá sí. àṣẹ. Bàbá tí a bá rí àwọn ẹyẹ méjèèjì yìí kò ń ṣe dandan kọ̀pìlìtì ẹ̀kọ́ la nílò bí kò ṣe pé orí rẹ̀ orí ọ̀tàtà wọ́n nítorí bẹ́ẹ̀ ni àtòrí agbé kí làwọn wọ́n kẹta lè fi nítorí ṣe. pé orí ni ẹja fi máa ń la ibú. bẹ́ẹ̀ ni orí lè kú fi là pò. ẹ ṣeun bàbá tí a bá rí àwọn orí ẹyẹ méjèèjì bàbá mo sọ̀rọ̀ egbò kọ́kọ́ já sí ẹ̀yìn ara ìwúlò egbò yẹn náà wà nínú iṣẹ́ tá à ń sọ yìí lásàlẹ̀ yìí. egbò wo. egbò túdè ni bàbá àwa ò wá ní lo egbò ẹ̀sà ewé orí ẹ̀ làwa máa lò tí a bá rí ewé yẹn òun la kọ́kọ́ máa kó tẹ́lẹ̀ inú ìkòkò tí a fẹ́ fi jó àwọn nǹkan wọ̀nyí ọṣẹ la máa ń fi wọn iṣẹ́ yẹn ṣe tí ọ̀nà bá dí gẹ́gẹ́ tó bá dí gẹ́gẹ́ fún ẹ̀dá yálà èèyàn ńlá kàkà fún ìrìn àjò kan ni tó fẹ́ kó tẹ̀ ọ́ lọ́wọ́ tí ò ní oore ọ̀fẹ́ láti rí àṣeyọrí lórí rẹ̀ bàbá a lè lórí ọṣẹ wọ̀nyí fún àbí bóyá ọmọ parí iṣẹ́ ni ó parí iléèwé ni kò rí ọ̀nà iṣẹ́ gidi a lè lò fún kọ́nà sí fún àbí bóyá èèyàn ńlá kàkà fún àwọn nǹkan kan orúurú ọ̀nà tí ọ̀nà lè gbà láti dí mọ́ ẹ̀dá bàbá tí a bá ní oore ọ̀fẹ́ láti rí díẹ̀ nínú ọṣẹ yìí mo lè fi gbogbo ìgbàgbọ́ mi torí wọ́n ní àwọn Haúsá máa ń sọ kínní kan tó bá wọ́n ní tó máa ń fẹ́ taru oògùn kan fún ẹ wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ ẹ pé ṣé irú àìsàn yẹn ti ṣe é rí ẹ ṣeun bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn ti fi irú ọṣẹ yìí tọ́jú táwa gan sì ń jẹ àǹfààní ẹ̀ tá a sì ń jẹ oore láti ara wọn wá tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ bàbá tí a bá rí pẹ̀lú àwọn nǹkan bíi méjì kan tí a bá papọ̀ torí ẹni mọ̀ yìí ó mọ̀ yìí. ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. ẹ ṣeun bàbá mi ohun tí ẹ̀yin mọ̀ tẹ́mi ò mọ̀ òun ni business ní ọ̀dọ̀ tèmi eléyìí tí ẹ̀yin mọ̀ tẹ́mi ò mọ̀ òun ni business ní ọ̀dọ̀ tiyín bàbá. so iṣẹ́ ìṣègùn iṣẹ́ ìṣẹ̀ṣe yìí bàbá wọn bí èmi sínú rẹ̀ ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ti mọ̀ wípé iṣẹ́ yìí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. a jẹ́ pé sí ọ̀rọ̀ sísọ yìí náà wọ́n bí èmi náà sínú rẹ̀ ni. wọ́n bẹ́ẹ̀ bàbá ó jọ bẹ́ẹ̀ bàbá torí ẹni tọ́lọ́run ò bá fi rán bàbá kò easy. mo ń gbádùn yín. so tí a bá rí àwọn nǹkan wọ̀nyí bàbá tí a bá papọ̀ tí a bá fi mísì ọṣẹ
tó bá jẹ́ wọ̀nba díẹ̀ ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ní oore ọ̀fẹ́ láti lò bàbá mo fi dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá ní àṣálẹ̀ mo fi dá wọn lójú kò ṣe gàntìyàn kọ́ ní eyín mọ́là. wọ́n ti wọ́jú òbẹ́yìn bọ́ bá jẹ́ méjì péré kọ́ sọ kan mẹ́sà. lásán bàbá wọn ó dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ wọn ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run. ẹyẹ agbé bẹ́ẹ̀ ni nígbà tá a wà ní kékeré tí wọ́n bá ń sọ wípé ẹyẹ agbé a máa ń ní lọ́kàn pé agbẹnigbèrè pàdé olókun mọ́ gbèrè pàdé olókun mọ́ agbẹnigbèrè pàdé ọlọ́sà mọ́ gbèrè pàdé ọlọ́sà mọ́ orídẹ̀rẹ̀ ní gbèrè pàdé olúwo mọ́ gbèrè pàdé olúwo mọ́ onífà àbífà gbórí ìfà tó fún mi lánàá òtó orí bẹ́ẹ̀ ni mo ń jẹ fún tútù wá lọ wúrí. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yẹn. oh my god a jẹ́ pé ọmọ àgbà kékeré lèmi náà. ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ láyé sí i òní pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí gbogbo wọn náà tán wà nínú àwọn tó ń pera wọn ní awo ẹlòmíì wà tó jẹ́ pé àkáǹtì lórí gbé ẹlòmíì gan sà tó bá rí orí agbe yìí ní ọjà lọ́dọ̀ àwọn lẹ́kúlẹ́jà táwọn sọ lẹ́ẹ̀kan bàbá mi kò dá mọ̀. o lè mọ̀ dá mọ̀ ibi tí mo fẹ́ ṣàlàyé dé lẹ́ẹ̀kan nìyẹn pé gbàtàn bá sọ pé agbe a máa ń rò pé ẹyẹ tó tóbi ni létà làwa rí pé ẹyẹ kékeré ni ẹyẹ kékeré ni ẹyẹ tí wọ́n ń pè lágbe. ẹ wo ọ̀kín tí gbogbo ayé máa ń pariwo nínú ẹyẹ ó láwọn iṣẹ́ kan tá a máa ń lo ọ̀kín yẹn fún lọ́pọ̀lọpọ̀ mi máa ń gbọ́ pé ọ̀kín lọ́ọ́ bá ẹyẹ ó máa bìlífù pé bóyá àwọn ẹyẹ kan tó tóbi ni kò mọ̀ pé tó bá ràn yẹ ilé tó tóbi ẹyẹ tó jẹ́ pé kò fẹ́ yàtọ̀ sí lékelèké. ẹ ṣeun bàbá òun ni ẹyẹ tá à ń sọ yìí so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ní ìwúlò tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run dẹ̀ fi ọlọ́run fi iṣẹ́ yìí ọlọ́run máa fi yìn mí tèmi gan ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ìgbà tí bàbá ti tèmi sà tó fi iṣẹ́ ilé mi lọ́wọ́ tí bàbá mi fẹ́ dágbére fún ayé mo ò fẹ́ fi taratara gbà á ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó já sọpẹ́lẹ́ ní gẹ́gẹ́ bí àdúrà tí bàbá yẹn ṣe fún mi nígbà yẹn mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. torí àkókò wa ẹ ṣeun bàbá now ẹyẹ ọ̀tàtà àti ẹyẹ agbé mímú méjèèjì papọ̀ pẹ̀lú àwọn nǹkan kan iṣẹ́ àṣìnà tó pọ̀ ní bàbá iṣẹ́ àṣìnà ni tó ṣìnà bẹ́ẹ̀ ni tọ́nà bá dígà fún ẹ̀dá bàbá iṣẹ́ ìwúlò ní ọ̀pọ̀lọpọ̀ fún èèyàn mo fẹ́ lè sọ pé kò sí irú ẹ̀dá kan torí wọ́n ní ohun tó bá dára wọ́n ní wọ́n fẹ́ àdúrà ilé tó kù díẹ̀ ká tó náà bàbá àdúrà náà ni gbogbo ẹ̀ ń fẹ́ àdúrà ò ní ṣe tí ẹnì kankan wá tì. àmì àṣẹ now torí àwọn tí ń wò wá tí wọ́n fẹ́ pè yín lẹ́yìn ètò nọ́mbà wo ni wọ́n lè pè yín sí. nọ́mbà èmi ọba ìṣègùn àràbà ògbóni àgbáyé tó jẹ́ bí whatsapp nọ́mbà mi ni eléyìí fún àǹfààní àwọn tí ò tí ì gbọ́ mi rí tó jẹ́ gbà kọ́kọ́ fún wọn 081 02 87 93 28 ní ẹ̀ẹ̀kan sí nọ́mbà èmi ọba ìṣègùn àràbà ògbóni àgbáyé lẹ́ẹ̀kan sí ní eléyìí fún ìwúlò kan tàbí méjì tàbí míì tẹ́ bá fẹ́ pè mí láti béèrè nǹkan kan ní ọwọ́ mi wọ́n ní tọ̀rọ̀ bá rú ni lójú wọ́n ní àbílẹ̀ léèrè. tó bá rú ni lójú àbílẹ̀ léèrè bálàgbà ògbìtẹ̀ tí ń bẹ lóòótọ́ fẹ́ ìfàlàkọ́ni lọ́rùn bí iye kan yín ní. ẹ ṣeun lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn tí nọ́mbà yẹn tí wọn ò tí ì gbọ́ dáadáa lẹ́ẹ̀kan sí 081 02 87 93 28. ẹ bá ń farabalẹ̀ ìpínlẹ̀ kan sí. ní agbára ti ọlọ́run tí ẹ bá lè pè mí èmi náà ni màá gbé kò sí àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ tó máa ń gbé nọ́mbà ti tèmi torí ìrìn àjò iṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí a lè bá táwọn èèyàn lè bá wa sọ ọ̀rọ̀ àṣírí ni bẹ́ẹ̀ ni bàbá ẹ bá ń gbé nọ́mbà lẹ́ẹ̀kan sí 081 02 87 93 28 nọ́mbà tó jẹ́ whatsapp nọ́mbà mi nìyẹn ní agbára ọlọ́run ọba gbogbo oní ṣíṣe. ọlọ́run ṣeun ẹ jẹ́ kí n yọ̀ǹda yín ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ lágbára ọlọ́run. ó dìgbà kan náà o. ọmọ ènìyàn ẹrù láyé lóde náà. ọmọdé ṣubú àwòwájú bàbá bá ṣubú àwẹ̀yìn wò kéèyàn tó dìde ò àràbà. ẹ̀wọ̀ ènìyàn ẹrù láyé lóde náà. Now back to business. Agitators versus bloggers. Àwọn wo ni agitators, àwọn wo ni bloggers? Ní broadcasting a máa ń pè nǹkan kan ní bọ́ọ̀gì. A máa ń pè nǹkan kan ní bọ́ọ̀gìn pé màá bọ́ọ̀gì ẹnìkan lórí program lónìí ìyẹn dàbí ká fi èèyàn tá a mọ̀ ká fi ṣe èèyàn lórí program mo lè sọ wípé
mo lọ lé ọ̀rẹ́ mi kan ẹ bá rí ọ̀rẹ́ mi ta wí abolóúnjẹ kú ni ó lè jẹ tọ̀ lálẹ̀ kì í wojú èèyàn bí bá ń jẹun báyìí tí bá ń bùkèlè àjẹranjú ni yóò máa jẹ míwá ẹni yẹn lè má máa jẹun bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́kàn tiwa àfi bọ́ọ̀gì ẹ̀ ni ó lè dùn mẹ́ni tá a bọ́ọ̀gì nínú ó lè má dùn mọ́ onítọ̀hún nínú bọ́ọ̀gì. Now àwọn tí wọ́n ń pè ní bloggers ńlá àwọn tí wọ́n kì í ṣe pé bóyá wọ́n ń sọ̀rọ̀ lásán àwọn bloggers kan wà tí ò tiẹ̀ kì í sọ̀rọ̀ ní tiwọn tó jẹ́ pé gègé ìkọ̀wé òun ni wọ́n fi ń rẹ́ẹ̀kì àwọn èèyàn. Kí ni tí wọ́n ń ṣe ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ ìjà láàrin lọ́kọ-láyà rògbòdìyàn ń bè kan àṣírí ẹnìkan kí wọ́n gbé síta wọ́n á ní mo fẹ́ blọ́ọ̀gì ẹ̀ mo máa blọ́ọ̀gì ẹ̀ so àwọn yẹn ni bloggers. àwọn wo la wá púpọ̀ nínú wọn náà ti ń sọ̀rọ̀ nísìnyí lórí Facebook lórí YouTube lórí Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilẹ̀ Yorùbá nìkan kọ́ ni wọ́n wà káàkiri àgbáńlá ayé ni. Now àwọn wo la wá ń pè ní agitators ìyẹn ni àwa tá à ń agitate ìyẹn lẹ́ni tó ń béèrè fún ìjọba ara ẹni ìjọba àdáṣe ẹni tí ń béèrè fún ìyapakò lórílẹ̀‐èdè kan àwa yẹn là ń pè ní agitators. Now àwa tí à ń agitate fún Yorùbá nation àwa dúró àwọn ọmọ ìyá wa nílẹ̀ Yíbò àwọn agitate fún Republic of Biafra àwọn náà dúró. Now àwọn bloggers wọ̀nyí àwọn èèyàn máa rán wọn sí àwọn èèyàn kan báwọn búlágbájá àṣírí tàmẹ̀dùn ní ọ̀sẹ̀ mi mo fẹ́ kọ́ bá mi tú síta àwọn èèyàn ni bloggers. àwọn yẹn làwọn olóṣèlú wa ń fẹ́ máa lò tàbí ni wọ́n ń lò against àwa tá a jẹ́ agitators. tẹ́lẹ̀tẹ́lẹ̀ honestly kò wá láti dáhùn mi ò dẹ̀ ní dárúkọ kankan nù wọn kó má dàbí ẹni pé mò ń promote wọn. nǹkan tó wá jẹ́ àbùkù ń bẹ̀ òun náà ni wípé bí yóò ṣe mọ ni yóò mọ akédèdè ni ó sòkú ìyá ẹ̀ ẹni tó bọ́ sí di fóònù ẹ̀ lórí Facebook lórí Twitter lórí Instagram lórí YouTube tí ń bú mọ̀mọ́ ẹ̀ tàbí tí ń bú bàbá ẹ̀ tàbí tí ń ṣépè fọ́mọ ẹ̀ kò dé ó bèlè pé ó máa ní viewers yọ láwọn èèyàn tí ń wò ó lára àwọn tí ń wò làwọn èèyàn tí ó mọ̀ pé ọ̀kárí táwọn èèyàn ẹ̀ ò bá ṣe nǹkan tí ò dáa kò ní mọ bú wọn lára àwọn náà mọ̀ pé èmi náà nírú ẹlẹ́gbẹ̀ẹ́ irú ẹnìkan náà irú ọmọ ìyá mi kan náà irú mọ́mì mi náà irú dádì mi náà irú ọmọ mi náà téèyàn bá sọ̀rọ̀ sí wọn ní yí padà lára wọn ládẹ̀ wá wo àwọn tí láàrí àwọn tí ń fi wọ́n ṣẹlẹ́yà wípé come and see this useless woman come and see this useless man wò bó ṣe ń tara ilé ẹ̀ lọ́pọ̀ lójú gbogbo ayé wò bó ṣe ń bú mọ̀mọ́ ẹ̀ lójú gbogbo ayé òbí ṣe ń bà bẹ́ẹ̀ lójú gbogbo ayé òbí ṣe ń yẹ̀yẹ́ ọmọ ẹ̀ lójú gbogbo ayé oríṣiríṣi àwọn èèyàn ló wà lórí ẹ̀rọ ayélujára kò wá sí bí kálukú ṣe báàdì tàbí gòdù tó ó máa ní àwọn tí ń wò ó ìṣòro tó wá wà ńbẹ̀ náà ni wípé àwọn tí ń wò wọ́n ntí wọ́n bá ti ń sọ ọ̀pọ̀ nínú wọn ń gbà wípé ntí wọ́n sọ bẹ́ẹ̀ lórí. now oríṣiríṣi ìgbésẹ̀ làwọn bloggers yìí ń gbé tá a dẹ̀ mọ̀ wípé ìròmí wọn ti ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ àbàtà onílù rẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ odò bí ọba ní díẹ̀ ṣe kì í dédé ṣe lásán. now oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń san láti fa Yorùbá nation wálẹ̀ àwọn olóṣèlú ti tì wọ́n síta kí wọ́n máa takò wá níbi a bá ti ń sọ̀rọ̀ Yorùbá nation kí wọ́n máa sọ̀rọ̀ àlùfàǹsá sí wa. now
àkọ́kọ́ ni wípé ohun tí àwọn jẹ làwọn ń wá and they have nothing to lose. ẹlẹ́yà ni wọ́n fẹ́ ṣẹlẹ́yà, onídọ̀tí ni wọ́n, ẹlẹ́rẹ̀ ni wọ́n fẹ́ kó ẹrẹ̀ yí àwa lára. wọ́n dẹ̀ fẹ́ paint wa black, wọ́n fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn ó rí wípé kẹ́yìn èèyàn ó rò wípé kẹ́yìn èèyàn ó gbà wípé a kì í ṣe èèyàn gidi tàbí àjà fún Yorùbá nation nítòótọ́. ọ̀pọ̀ nínú wa máa sọ wípé agitation irọ́ là ń ṣe, ìntàjẹ là ń wá. wọ́n mọ̀ pé a pàdánù nǹkan o, à ń pàdánù nǹkan o, a sì tún máìndì láti pàdánù ẹ̀ lọ́jọ́ iwájú torí ẹni tí ò tí ì kú ò tí ì màrùn tí yọ́ pa wọn. àwọn fúnra lára wọn mọ̀, ṣùgbọ́n nínú rọ́ làwọn ti ń jẹ, nínú kí wọ́n bù mọ́ nǹkan làwọn ti ń jẹ. because to the best of my knowledge òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀. you are not agitating, ọ̀dẹ̀ sí lára àwa tá à ń agitate, ọ̀rọ̀ wa ò yẹ kó kàn ọ́. eléyìí mò ń dọ́gbọ́n fà wọ́n létí. yes, ẹ̀yin bloggers tí ẹ̀ ń fẹnu kan agitators, a mọ̀ wípé ẹ̀yin ò níran, because tẹ́ ẹ bá níran tẹ́ ẹ bá lè support wa, tó bá jẹ́ pé ẹ kì í ṣe ọmọ àlè ọmọ ọkọ nìyí, tẹ́ ẹ dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ Yorùbá yẹ kọjọ kàn wá ni. tẹ́ ẹ bá wá tó ń kọ̀ dé síta tò sínú ilé, ẹ jẹ̀yà ẹ dẹ̀ kàbùkù. pàjẹ́ balẹ̀rù kò síkú tí ó pàgbàjẹ́ tà ní bá po lórí ẹ̀ ń bẹ̀, bá di ẹ sogún sọgbọ̀n àgò ni ó de. tẹ́ bá lérò pé ẹ lè wẹnu sí wa lára, ẹ lè kọ̀yìn àwọn èèyàn wa sí wa, ẹ lè paint wa black lójú aráyé, ẹ lè ba iṣẹ́ tá a ti ń tò bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ lè bàjẹ́. ẹ̀yin ò sí nídìí kọ́dà ìdí ìbàjẹ́ lẹ jókòó sí. ẹ dẹ̀ ní lọ́kàn wípé kí àpò tí yán sá ti máa wú, kí viewers yán sá ti máa pọ̀, because bẹ́ẹ̀ bá ti ń bú wa àwọn èèyàn mọ̀ wo tẹ́ ń sọ, ó lè má dùn mọ́ wọn nú, ṣùgbọ́n wọ́n ti wọ́ already. so that owó yín ó rí bí máa pọ̀ lórí YouTube, viewers ó rí bí máa pọ̀, àwọn yóò rí bí máa subscribe sọ́dọ̀ yín on the expense of masses. àwa ń jà fúnra wa, à ń jà fún mẹ̀kúnnù, a sì ń jà fún ẹ̀yàn ọ̀la wa. ẹ̀yin ò lọ́jọ́ iwájú, òní nìkan lẹ mọ̀, ẹ dẹ̀ fẹ́ jẹ òní yín tán. wọ́n ran iníṣẹ́ ẹrú ẹ̀ fi tọmọ jẹ, ẹ ti wá gbàgbé pé gbogbo ara ajá kọ́ nílé gbarú ẹ̀, kí gun ọ̀wọ́lé kájọ́ ọmọ gbogbo ara ajá kọ́ ló máa gbà á. tẹ́ bá ní lọ́kàn pé ẹ jẹ lọ, àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ pé ẹ fẹ́ wálẹ̀. orí àwọn tí wọ́n jí èèyàn wọn gbé ńlọ fẹ́ mú í wálẹ̀. orí àwọn tí wọ́n pa àwọn èèyàn wọn, bóyá ní Bàràpá, ní Gàngàn, bóyá ní nípínlẹ̀ Ògùn, nípínlẹ̀ Èkìtì, nípínlẹ̀ Ọ̀yọ́, orí àwọn tí wọ́n jí gbé tí wọ́n gba ransom, orí àwọn tí wọ́n jí gbé tá àti rí lónìí ńlẹ̀ fẹ́ kó mú í wálẹ̀ o. orí ìran Yorùbá tó fẹ́ wà nínú ẹrú, tó ti wà nínú ẹrú, gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa tó ti di tàjèjì ńlọ fẹ́ mú í wálẹ̀ o. because kò sẹ́ni tó mọ̀yàn lọ́wọ́ láti má jẹun, ṣùgbọ́n láti mú ará yòókù lọ́wọ́ dání kí wọ́n má jẹun ńlọ́lọ́hùn nínú dídùn sí. we are not begging you to join us. níbi kankan tá a ti ń bẹ̀ yín wípé ẹ wá darapọ̀ mọ́ wa, no, nọ́mbà fẹ́ ni kì í ṣe nọ́mbà túláàsì. gbogbo àwa tá à ń agitate lónìí kò sẹ́ni tí wọ́n wá bẹ̀ láàrin wa pé wá agitate, a decide lọ́kàn wa, a determine, because a mọ ewu àti nǹkan tọrọ mọ́, a dẹ̀ ṣetán láti gbé àgbélébù wa. irú ẹ̀ lólóyè Sunday Igboho ń gbé lọ́wọ́, yóò gbé dé káfárì láyọ̀.
irú ẹ̀ lomíyalé lédìké Táíwò àti àwọn tó kù ni wọ́n ń gbé lọ́wọ́ tí wọ́n fi wà lákòlò DSS nílùú Àbújá. bẹ́ẹ̀ bá wá lè bá wa dá sí ẹ mọ́ yọ̀ wá o. báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn a máa yanjúra wọn lọ o. èmi ò pé kí Gàǹbàrí ọmọ sùn rárá bí ọba ti kìyẹ̀rú ọ̀kín tí òkè kò yẹ ẹ̀ sọ kò kíran ìyá mi kò kí ti bàbá mi kò sí problem. so bẹ́ẹ̀ bá ń gbé ìpèsè yín ẹ má gbé kọjá ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ bá ń gbé sàrá yín ẹ má jẹ́ ó kọjá mọ́sáàsì bẹ́ẹ̀ bá ń gbẹ́bọ yín ẹ má jẹ́ ó kọjá oríta o. intense níbi tẹ́ ẹ wà kò kàn wá àwa kì í sábà dá sọ̀rọ̀ dá sọ̀rọ̀ bloggers mi ò kì í dá sọ̀rọ̀ bloggers. àbíjọ́ wo lẹ ti rí mi tẹ́mi àtẹnìkan jọ ń ṣe fracas no it's never my culture kò ń ṣe àṣà tèmi. tó bá jẹ́ ní tòótọ́ lèmi náà ń wá owó kíákíá bẹ́yìn ṣe ń wá owó kíákíá majority àwọn èèyàn ni wọ́n ń fi iṣẹ́ mi make owó lórí ẹ̀rọ ayélujára yes I can say that categorically. bí mo ṣe ń ṣe program yìí lọ́wọ́ tí n bá ti drop ẹ̀ majority àwọn èèyàn download ẹ̀ wọ́n fún ní title mi wọ́n gbé jáde ọ̀pọ̀ èèyàn ó sì máa wò wọ́n. èmi tí mo níṣẹ́ ò ní lè fún ní title yìí tí yóò dẹ́rù bàyàn tàbí tó máa tètè máwọn èèyàn wá wò ó ju kí n fún ní normal title lọ. ṣùgbọ́n gba tí àwọn tí wọ́n mọ̀ ọ́ gbé bá bẹ̀rẹ̀ sí ní gbé tí mo sọ wọ́n á fún ní title míì tó máa wà attractive tí yóò tètè pè é sí láti lọ wò ó and they are making their money even than me. n ti bá upload téèyàn 3,000 4,000 5,000 wò láàrin ọjọ́ méjì mẹ́ta mẹ́rin márùn-ún ẹn tó gbé tọ̀dọ̀ mi tó upload ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ̀ dẹ̀ mọ́ rí 50,000 70,000 nǹkan kan dẹ̀ mọ́ wò lọ́dọ̀ tiẹ̀ torí pé òun lè lóru tọ́píìkì bẹ́ẹ̀ èmi ò lè lò ó. tèmi ni pé mo ní information láti fáwọn èèyàn mi ò fẹ́ káwọn èèyàn mi ó jè sí kòtò kì í ṣe pé láti wá dáyà jáwọn èèyàn mi. níwọ̀n bá àgbà tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ o ẹ̀yin bloggers mo mọ gbogbo yín o kí a kọ̀ pẹ́ Ìbàdàn kọ́mọ̀kọ́ tògbómọ̀ṣọ́ ẹ̀yin ń blọ́ọ̀gì ni àwa ń agitate ni kọ́ papọ̀ òkú ọ̀pápọ̀ mọ́yàwó òkú òre tẹ́ ìyàwó gba ṣọ́ọ̀ṣì lọ ni. ojú ọ̀run tẹ́ yẹ fò láì faragbónra o inú gbótẹ́kù jẹ̀ láì faragbónra o inú gbótẹ́jà wẹ̀ láì faragbónra bẹ́jà ò bá ní fi ẹja níran o. tẹ bá dẹ̀ ní lọ́kàn wípé ẹ máa drag wa so that tá a bá ń fèsì ara wa ẹ máa ní viewers kọ́ mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gòkè náà lẹ́sìn wálẹ̀ pọ̀. èèyàn bá jábọ́ látòrí gàrẹ́ẹ̀tì ńlọ́jà fọ́ o bí èèyàn bá jábọ́ látòrí cocoa house yóò jà kú ni o. wọ́n ní lélẹ́yìí mo wá wọ̀nù yín ni bẹ́ẹ̀ bá tún san sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mo rí pé ẹ ti ń drag many of us ẹ fẹnu kàn mí lóòótọ́ o bájá bá ń sẹ́wọ̀n ìmojú náà ni I know. onísàngómògì ẹni tó lè wà dànù ẹni ó bú mi lẹ́yìn mi ìfàlókó bí èèyàn bá bú mi lójú mi yọkàndínú yọ. ẹ mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ara ajá kọ́ nílé gbarú ẹ̀ o kéegun wọlé kájọ́ mọ́ gbo àmọ́dẹ̀ sọ fún ọmọ ajá ti kó níye tó wà tẹ́lẹ̀ ejò tí wọ́n kó níbi tàná o báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn a máa yanjura wọn lọ o. àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò mi ò ní fagùn lónìí lágbára Ọlọ́run á tún láǹfààní àti pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ń ọmọjọ́ tí yóò jẹ́ ó ṣe é ṣe kó jẹ́ lọ́la ànírísẹ̀lẹ̀ pàjáwìrì tí yóò jẹ́sẹ̀lẹ̀ aburú tí yóò mú mi padà wá sórí ètò lónìí lágbára Ọlọ́run. olóyè Sunday Adéyẹmọ Òòṣà
níbi tó bá wà lónìí àláfíà ọlọ́run alààyè kó máa bá ọ níbẹ̀ ò ní rí nira lára nǹkan tó lórí rí òun náà ló ń rí lọ́wọ́ yìí ọ borí ẹ̀ ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sín pẹ̀lú òkú ẹ̀ lágbára ọlọ́run ọkàn wa ń bẹ pẹ̀lú rẹ dojúmọ́ là ń jọ̀rọ̀ rẹ lẹ́nu apákun wa ni alágbára tá a lè sá ni kálá lágbára tá a lè sá àbá sá ọmọ wa dáadáa lóòótọ́ làwọn èèyàn kan ń gbìyànjú láti dá ọ̀tẹ̀ dá ìjà sáàrin wa àwa là ní fààyè rẹ̀ lẹ̀ májẹ̀mú níkúníyè lèmi àkàndá ní pẹ̀lú rẹ ìgbàgbọ́ mi ni wípé ó kù níbi tọ́ wọn aláwí àtàláfíà omíyalé lédìké táíwò àwọn èèyàn sọ pé omíyalé lédìké àti táíwò nìkan ni mo sábà máa ń dárúkọ wọn dáadáa wẹ́ẹ́ bẹ́yà torí pé kékeré mo fi bá lámọ́rí tan kò sí fọ̀bẹ́ bó dànù ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láàrin àwọn tí wọ́n mú ó dàbí ẹni pé nìkan náà tún wà ń bẹ̀ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ so whatever tó wù kílé ẹjọ́ ó ṣe ẹ̀ ń bọ̀ nílé náà ni ó yọ̀wù tó wù kájọ DSS ó ní lọ́kàn ẹ̀ ń bọ̀ nílé náà ni ó yọ̀wù kíjọba àpapọ̀ ó ní lọ́kàn ẹ̀ ń bọ̀ nílé náà ni ìdí ni wípé ibi tí ẹ wà ẹ̀yin amúní kì í ṣe ilé ìgbín ọmọ aráyé ló fi síbi tí ó yẹ alágbára ni bàbá lágbára àbáwá mú kò níbi tí ẹ wà ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ alágbára gíga tó ju gbogbo alágbára tí ń pera wọn ní alágbára lọ yóò wá fi ọwọ́ agbára mú kó yóò fi gbà yín kó lọ́wọ́ alágbára tó kó yín ní papámọ́ra lágbára ọlọ́run láìpẹ́ ni o láìpẹ́ láì jìnnà lẹ́jáde kó níbi tí ẹ wà tẹ́wàá bá wa lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ò ní pẹ́ níbi tó wa tó fi jáde pẹ̀lú ògo ọlọ́run oore ló ṣe kò ní dibi mọ́ ọ lọ́wọ́ àkàndá ọ̀rọ̀ awé kónkó mọ́ ń lọ lẹ́nu lágbára ọlọ́run ìyẹn ni wọ́n dùn ọ́ náà kí n má bàa jẹ̀kọ́ tó lé